وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. gbogbo jama adúpẹ́ f'Ọlọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó lè bá aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run ta ní kó lọ bá Ànábì, Ọlọ́run jẹ́ ó bá ara ilé ẹ̀, kó bá àwọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, kó Ọlọ́run jẹ́ ó kan àwa náà, kó Ọlọ́run ọba ọba ìlékè ọlá kó sí àwa náà lẹ́ni rí, iṣẹ́ rí, ìwà rí, ọ̀rọ̀ rí, ìrìn rí, ìṣesí rí. Ọlọ́run kó fi rọ̀ àwa náà lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ìkẹ́gẹ́ Ọlọ́run jẹ́ ó kàn wọ́n lópin ìgbà tí a bá wà lórí dáadáa àti déédéé kó máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi nítòsí ní jìnnà, mo fẹ́ kẹ́ ẹ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna Nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni ìhun kí ohun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna Nabi wa Muhammad, ní ti ṣẹ̀ríà Ìsìlámù pẹ̀lú ẹ̀ òun ni bídà. Gbogbo bídà wá ní ànú ni, gbogbo ànú wá ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlékè ọlá lọ. Abẹ́lọ́run pẹ̀lú orúkọ ẹ̀ tó dáa jùlọ àti àwọn àròyìn ẹ̀ tí fi ga jùlọ, Ọlọ́run bá wa pa náà dẹ́bọrẹ́, kí Ọlọ́run bá wa pa ìbọn náà rẹ́, kọ́ wá bá wa rẹ̀ bídí àṣetánì ńlẹ̀, kọ́ bá gbé súnà Ànábì wa Muhammad ga. Òní tí a wà ń bẹ̀ yìí ń jẹ́ ọjọ́ 25 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹwàá tá ń pè ní Shawwal 1439, ẹgbẹ̀rún ọdún kan àtọgọ́rùn ọdún mẹ́rin àtọdún mọ́kàndínlógójì tí Ànábì wa ṣe hijira alayhi salatu wassalam. ń ṣe déédéé ọjọ́ kẹjọ oṣù ẹlẹ́ẹ̀keje 2018, ẹgbẹ̀rún ọdún méjì àtọdún méjìdínlógún tí wọ́n bí Ànábì wa Isa alayhi salatu wassalam. Ìjókòó wa lénìí ń jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn Ramadan. nọ́mbà ìjókòó yìí ní 578, èyí tí a ṣe gbẹ̀yìn ní 576, tí jẹ́ ìjọ ní 577, tòní ó máa jẹ́ 578. Abẹ́lọ́wọ̀n bàbá àlékè ọlá kó gbà ní ìbádà fún wa. Gbogbo tí bá ṣe olórí jẹ́ kárí níní ìgbéraga ní mótómótó ní Ọlọ́run kó yọkùnú wa, kó yọkùnú sẹ́ wa. Gbogbo ń tà sí kọjá èyí tó jẹ́ dáadáa bẹ̀ Ọlọ́run kó gbà, èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run kó mójú kó ń bẹ̀ fún wa. Níbi tí a bá ké wa dé níjẹ̀ẹ́dógún òun ni Suratu Al-An'am, Suratu Al-An'am. Ibi tí a dó sí níjẹ̀ẹ́dógún òun ni aya 129, ibẹ̀ la dó sí níjẹ̀ẹ́dógún. Níbi tí a ti gbé kéwú níjẹ̀ẹ́dógún níbi aya al-Qur'an ti ń sọ pé ní wa hadha siratu rabbika mustaqima qad faddalna al-ayati liqawmin yadhakkarun lahum darus salami inda rabbihim wa huwa waliyuhum bima kanu ya'malun. wa hadha siratu rabbika mustaqima, ìwà Nabi wa Muhammad, ojú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀ tọ́lá alẹ́ lèrè o, mustaqima, odó dédé. qad fassalna al-ayat, àwa Ọlọ́run ti ṣe àlàyé gbogbo al-Qur'ani, gbogbo àmì àwa Ọlọ́run asàlàyé liqawmin yadhakkarun, fáwọn tó fẹ́ rántí Ọlọ́run ọba subhanahu wa ta'ala. lahum darus salami inda rabbihim, aljanna àlàáfíà, aljanna dẹ̀ra yóò jẹ́ tàwọn tí ń rántí Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run ọba wọn. wa huwa waliyuhum, Ọlọ́run ọba ni aládùú tí wọn, Ọlọ́run lọ́rẹ́ wọn. bima kanu ya'malun, pẹ̀lú gbogbo tí wọ́n bá ń ṣe. nígbà tí a parí àyà nìtàn, a wá bọ́ sí àyà kan tó ní ń ṣe pẹ̀lú àyà mẹ́ta tó tó tẹ̀lé
ara wọn tí mo ṣàlàyé lórí ẹ̀ pé a nídìí àlàyé tó kúnná torí ọ̀rọ̀ àwọn àlìjànnú ni àyà náà sọ ó dẹ̀ sọ̀rọ̀ ń pa wọn nípa báwo ni màsírù wọn àti bọ̀tán wọn níjọ́ alkiyama mo wá ṣàlàyé níjẹ́ ẹ̀dógún pé pẹ̀lú ògo Ọlọ́run mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àlìjànnú ṣé Ọlọ́run rán àwọn ànábì sí wọn àbí kò rán sí wọn ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ yẹn ni pé ṣé ànábì Ọlọ́run àtòjíṣẹ́ ó wà láàrin àwọn àlìjànnú àbí kò sí láàrin àwọn àlìjànnú ọ̀rọ̀ kanu àwọn àlìjànnú wọ̀nyí ṣé mùmínì ń bẹ láàrin wọn ṣé kèfèrí ń bẹ láàrin wọn ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá wá dijọ́ alkiyama èyí tó fẹsẹ̀ nílẹ̀ ni pé bá dijọ́ alkiyama ń ṣe àkáǹtì gbogbo sẹ́ta bá ṣe síwájú Ọlọ́run ọmọ àlìjànnà ọlá àlìjànnà Ọlọ́run kò fi wá sínú wọn ọmọ náà gbà náà lọ Ọlọ́run mọ́tò wá mọ́ wọn àwọn àlìjànnú àwọn tó bá jẹ́ ẹranko wọn ó ṣèdájọ́ wọn tán wọn ní kí wọ́n di ìpẹ̀sílẹ̀ ẹlẹ́ tí wọ́n kílíà àwọn àlìjànnú kí ni àtibọ̀tán wọn jọ alkiyama ṣé ń bẹnu wọn tí ó wà àlìjànnà ṣé ń bẹnu wọn tí ó wọ̀ náà mas'ala ilmiya ni ọ̀rọ̀ mímọ̀ ni tó nídìí àlàyé mo wá ṣe ládéhùn níjẹ́ ẹ̀dógún pé pẹ̀lú ògo Ọlọ́run yín padà sọ̀rọ̀ ní orí ẹ̀ ó ṣeé ṣe káyé má gbà mí lónìí láti sọ ọ̀rọ̀ náà kí n fi síjọ́ mẹ́jọ àbí gbà mí torí tọ́bíkì ní tó yẹ ká tírìtì ká yanjú ẹ̀ mo sọ níjẹ́ ẹjọ́ wípé afa Abdulrahman bá mi wo al-Qur'an mo sọ níjẹ́ ẹjọ́ mo dẹ̀ káyà náà níjẹ́ ẹjọ́ wípé ní àwọn àlìjànnú yẹn mo fi rinlẹ̀ pé kò sí òjíṣẹ́ kan láàrin wọn náà ń bọ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ànábì kankan ní suratul Aqaf aya 29 sí 32 mo tú aya náà níjẹ̀jọ́ àmọ́ kí n tuntun lónìí fún revision suratul Aqaf aya 29 sí aya 32 Ọlọ́run ọba fi rinlẹ̀ ń bẹ dáadáa pé láàrin àwọn àlìjànnú kò sí ànábì ní àárín wọn bí a bá ka áyà nìtánà á tún bọ́ sí kólé óhíyà ilayya anna ustama'a nafarun minal jinni faqalu inna sami'na qur'anan ajaba yahdi ila rushdi fa amanna bihi walan nushrika bi rabbina ahada bá mi ka áyà tàbákọ́ tí mo sọ fún ọ ni. ọlọ́nkọ́lá wa ń bí èsù ìgbà tí àwọn ọlọ́run ọba àlìkẹ́ ọlá tí a kọjú àwọn àlìjànnú kan sí ọ tó dáyè tí wọ́n wà nígbà tó dáyè yẹn wá ní káwọn àlìjànnú kan gbọ́ ń tọ́ ń ká nígbà tí wà nábì ń ká Al-Qur'ani sarafna ilayka nafaran minal jinni a ní káwọn àlìjànnú kan ó súnmọ́ ọ kí wọ́n gbọ́ ń tọ́ ń ká ìgbà tí wọ́n wà ń bí tọ́ wà gẹ́gẹ́ bí tafsir àwọn àfáàfi yóò apá àwọn jinnu kan tí wọ́n ń jẹ́ nasibin àwọn làwọn àlìjànnú yẹn anábì ń ṣe qiyamul layl in wọ́n ka Al-Qur'ani Ọlọ́run wá dá àwọn àlìjànnú pé ẹ lọ gbọ́n tí ń kà falamma hadaruhu nígbà wọn débi tá nábì wà tí ń gbọ́n tí ń kà qalu àwọn àlìjànnú yẹn sọ pé àwọn kan sọ fún àwọn yòókù pé ansitu ẹ dákẹ́ ẹ má pariwo mọ́. falamma qudiya ìgbà tá nábì parí tí ń kà tí gbogbo tí a jọ ń ṣe papọ̀ tán wallaw ila qawmihim mundhirin wọ́n kọjá lọ́dọ̀ àwọn èèyàn wọn wọ́n ń lọ ṣe ìkìlọ̀ fún wọn ṣe mọ̀ pé túmọ̀ ẹ̀ ni pé ìta nábì ń kà ni wọ́n gbọ́ tí wọ́n lọ lè fi ṣe kíní wọ́n lọ fi ṣèkìlọ̀ wọ́n lọ fi jíṣẹ́ tí ń túmọ̀ pa wọn ọ̀la nábì láàrin wọn ìtí ànábì mú wá làwọn náà gbọ́ tí wọ́n lọ ṣe kíní tí wọ́n lọ lè jíṣẹ́ ló fi já pé wọ́n èé pa wọn tí ń jíṣẹ́ ọlọ́run láàrin wọn láànábì ní tí wọ́n ń pè wọ́n ní nudur kí ni mo pè jàmá àwọn tí wọ́n ń ṣe ìkìlọ̀ tí wọ́n ń gbé ń tà nábì kan bá sọ tí wọ́n lọ fi jíṣẹ́ fáwọn ìyókù wọn tó kún bẹ́ẹ̀ naam wallaw ila qawmihim mundhirin wọ́n padà sọ́dọ̀ àwọn èèyàn wọn tó kù wọ́n lọ lè fi tí wọ́n gbọ́dọ̀ nábì ṣèkìlọ̀ fún wọn naam. qalu àwọn àlìjẹ̀nú yìí ń sọ pé yá qaumana apẹ̀yìn èèyàn wa
inna sami'na kitaban agbọ́tìrà kan unzila min ba'di Musa wọ́n sọ tírà yìí kalẹ̀ lẹ́yìn Musa alayhi salatu wa salam. musaddiqan tírà yìí ń jẹ́rìí lima bayna yadayhi sáwọn tírà tó ti ṣáájú. naam tírà yìí sì ní yahadi ila al-haqqa ń fìyàn mọ́nà lọ bí òdodo. wa ila tariqin mustaqim ń sì ń fìyàn lọ bí ọ̀nà tó ṣe déédéé. tírà wo ni wọ́n rí fáṣí yẹn al-Qur'an tá nàbí ká wọ́n tún ní ya qawmana apẹ̀yìn yẹn wá o. ajibu da'iya Allah ẹ̀dẹ́ni tí ń pè yín lọ́dọ̀ Ọlọ́run yìí ẹ̀dá lóhùn ta ni wọ́n rí fáṣí yẹn anabi wa wọ́n ní káwọn yòókù àwọn dá anabi lóhùn. ẹ sì lọ ní ìmánì pẹ̀lú anabi ẹ lọ jẹ́ mùmínì pẹ̀lú anabi pẹ̀lú ntọ́ba sọ. ọlọ́run ọba àlékè ọlá yóò fèrè ẹ̀jẹ̀ tẹ́ bá ti ṣẹ̀ kọjá yóò fèrè ẹ̀jìn yín. ọlọ́run ọba àlékè ọlá yóò sì là yín kó ń bi ẹlẹ́tẹ̀ lè rìnjú àkìyàmà. ẹni tí ń pè wá lọ́nà ọ̀dọ̀ ọlọ́run yìí ẹni tí ó bá fi lè dá ní yìí lóhùn kò ní tó lè ṣe lérí ilẹ̀ kò lè kọ́lọ̀ ńlágara lérí ilẹ̀ kò sí lẹ́nìkan tí ó fi ṣe aláfẹ̀yìn tí tọ́jú ọlọ́run ọba náà lọ. gbogbo ẹni tí ó bá wá tẹ̀lé ànábì pẹ̀lú ntá ànábì ń pè wá pé ká lọ sí yìí fi dalalin mubin nínú àná tó kílẹ̀ àlọ́wà. aya ń ti tó ibi tá a fẹ́ lò ń bẹ̀ nù ni sẹ́yìn mọ̀ pé aya yìí ń túmọ̀ pé àwọn àlìjànú yìí gbọ́dọ̀ lẹ́nu ànábì wọ́n lọ lè jíṣẹ́ fún tọ́ba jásí pé àwọn àlìjànú bá láwọn ànábì tí wọ́n lọ́tọ̀ ni tí wọ́n lójíṣẹ́ lọ́tọ̀ ni wọ́n àní máa gbọ́tà ànábì tèèyàn kẹ́ máa lọ lé ségin ni ọ̀yà wa bá ń ka kúlé uhiya ilayya. ọlọ́run làwọn bí èso. kul uhiya ilayya ìwà nabi sọ fáwọn sàábé pé wọ́n ránṣẹ́ sí mi annahu istama'a nafarun min al-jinn àwọn kan náà àwọn àlìjànú wọ́n tẹ́tí gbal Qur'ani. wọ́n bá ń sọ pé ní inna sami'na Qur'anan ajaba àmọ́ gbọ́n tí wọ́n kà tó ṣe wálé mọ́ nǹkan kíkà kan la gbọ́ tó ṣe wálé mọ́ ní tá a sì gbọ́ tó ṣe wálé mọ́ yìí ni yáàdì ila rushdi ìfini mọ̀nà lọ́bi ojú ọ̀nà tó clear fa amanna bihi a sì ní ìmánì pẹ̀lú ẹ̀. láti sìn lọ àtúnṣe bọ́ pẹ̀lú ọlọ́run bó tilẹ̀ wù kọ́ mọ́mọ́. ọba náà mà tóbi o jaddu rabbina ọmọ gbangba o ma takhadha sahibatan wala walada ọba náà ò níyàwó bẹ́ẹ̀ sì ni kò bímọ kò lọ́rẹ̀ẹ́bìnrin bẹ́ẹ̀ sì ni ò bímọ. وأنه كان يقول سفيهنا على الله شططا àwọn èèyàn jagajagan nu wa ní ṣe jagajaga pẹ̀lú Ọlọ́run àwọn òmùgbani wa ní àwọn oní sọ̀rọ̀ àwọn jinnu náà. ní táwa mọ̀ ní pé kọ̀tọ́ àlìjẹ̀nù kan kọ̀tọ́ fún èèyàn kan kọ̀tọ́ fún kọ́ máa kúrọ́ mọ́lọ́run. àwọn èèyàn kan sì ń bẹ rijalun minal insi àwọn èèyàn kan bẹ nú àwọn èèyàn ya'udhuna bi rijalin tí wọ́n ń wá sọ́lọ́dọ̀ àlìjẹ̀nù àwọn ológun nu gbogbo tí wọ́n ń ṣe òun yóò máa kó parun bá wọn ní tá à ń wí láti jó ní iná nu. ayé Al-Qur'an nìsánì kọ́sá ní ìtumọ̀ méjì ẹ̀ta ayà nìkan fà mí. àwọn èèyàn kan bẹ́nu àwọn èèyàn rijalun minal insi àwọn kan bẹ́nu àwọn èèyàn ya'udhuna bi rijalin minal jinni tó yẹ pé tí wọ́n bá wàsọ tí wọ́n wà kúnra tí wọ́n wà gbára ọ̀dọ̀ àlìjẹ̀nù wọn ti wá. gbogbo tí wọ́n ń ṣe wọn ìparun ni ó kó bá wọn. tọ́lọ́run ti sọ́nà pé wala yuflihu sahiru gbogbo ẹni tí ń sọ̀gùn ní rúlá. ẹ̀yìn ọmọ sọ̀gùn kọjá mùsùlùmí ni a sì ń wúyẹ tó ń sagídí. sálù Kùránì wá dàrú ní àbí olójútù àwọn àyà tó kílíà afá mi máa ń so. وأنهم ظنوا كما ظننتم
wa annahum àwọn kan sì ń bẹ tí wọ́n ń rò kama nínú àwọn èèyàn kama dhanantum bẹ́ẹ̀ àlìjẹ̀nú náà ti ń rò pé bọ́lọ́hùn ò ní gbé ẹnìkankan dìde mọ́ tí ó tún jíṣẹ́ fún wa. àwọn àlìjẹ̀nú gan àti lọ sánmà nígbà tá a débẹ̀ múlẹ̀ àti harasan shadidan wa shuhba abá tí wọ́n ti kó àwọn tí wọ́n máa sọ sánmà síbẹ̀ àwọn tí wọ́n kó sí sánmà yìí wọ́n kó àwọn ògùn náà tó lágbára dání tí wọ́n kó wá lógun náà wọ́n ti pètàn náà kọjá àwọn àlìjẹ̀nú Ọlọ́run fún wọn lágbára púpọ̀ wọ́n máa ga gan wọ́n máa ga báwa náà ti léèyàn tó ga láàrin wa àwọn gíga tí wọ́n yé sẹ́gbẹ́ tiwa omi fẹ́ ga tó pẹ̀tẹ́sẹ̀ alájà 100 ẹ̀yọ́ ga gan àwọn tí ó sì kú láàrin náà wọ́n kúrú jù wá lọ àwọn ni wọ́n ń pè ní wín àwọn kí òkú ni wọ́n jẹ́ máa ń gbé ní lọ́wọ́ nílùú òkè nǹkan kan gbọ́n bá gbé lùú òkè rí egbére jèrè egbére ẹgbẹ́ tó bá gbé lùú òkè rí ọ̀rẹ́ egbére òní bá lójijì ẹ̀ máa rí wọn nú gbó ẹ̀ ní rí pòun rí àwọn ẹ̀rí tí ó gbé dání tí ó máa kùn kọ jẹ́ tuntun gbọ́n àbáwá ń gbà wọ́n ṣe wá sí káàkiri lóru tá a máa tẹ̀lé wọn àpàdé egbére tí wọ́n kàn máa rìn kí àwọn kúkú kó àárín wọn yẹn náà àlìjẹ̀nú kan làwọn náà báwa náà ti lára àrá láàrin wa làwọn náà ní egbére láàrin wọn àwọn kúkú kó àárín wọn ní ń jẹ́ gbére àwọn kúkú kó àárín tiwa ní ń jẹ́ àràrá náà tí a bá gbéra wọn gùn wọn á lọ kan sánmà tí a bá kan sánmà yẹn wọn máa lọ jí mítìnì àwọn màláíkà gbọ́ gbogbo tí a bá fẹ́ ṣe ń sánmà tí a ń sọ táwọn màláíkà wọn máa lọ jẹ gbọ́n nígbà tá Ànábì wa bẹ̀rẹ̀ ṣe wọn fẹ́ máa jẹ́ Al-Qur'ani gbọ́dọ̀ ní kíni eléyìí yàtọ̀ sí ìtẹ́ ń gbọ́ èmi ò ní fà Al-Qur'ani náà yẹsà Ànábì kẹ́yìn ó ti máa sọ ká Ànábì ó tó sọ Al-Qur'ani kọjá báwọn ẹ̀yin màláíkà ó ní ẹ lọ bá ń kógun náà lọ́wọ́ bí wọn bá ti ń bọ̀ ẹ kù wọ́n ná wọn fi ní tọ àwọn dé sánmà nísìnyí kò rí bí tí tẹ̀tẹ̀lẹ̀ mọ́ o fáwọn àjáde náà abásánmà múlẹ̀ àti wọn kó síbẹ̀ tó kún tẹ́tẹ́ harasan àwọn tí wọ́n ń sọ wàṣúhùbà àtògùn náà. wà á nà àwọn àlìjẹ̀nú tẹ̀tẹ̀lẹ̀ kúnnà àti wà tẹ̀tẹ̀lẹ̀ rí nàkàrúdù minha maqa'ida lis-sam'i a níbi tá à ń jòkó ń sánmà máa jí ọ̀rọ̀ gbọ́ ẹni bá lóun fẹ́ gbọ́ kínní kan nísìnyí yóò kan ògùn náà ti ń dúró de àwa ma o àwa la ti ń lọ sánmà lọ jọrọ gbọ́ wàá sọ fáwọn tó wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ bọ́lọ̀ ń wá fẹ́ aburú fẹ́ wa nísìn pẹ̀lú àìfẹ́ adé sánmà mọ́ ni kò yé wa àbọ́lọ̀ ń sì fi àmà mọ̀nà ló fi kó nǹkan kan sí sánmà tá a fi dí sánmà dé má kò yé wa sẹ́ẹ̀ mọ̀ pé wàá yí fẹ́ máa sọ̀kalẹ̀ wọ́n fi dí sánmà fún wọn ìmọ̀nà ọlọ́ngbà lérò kìí sí kọ́fẹ́ fìyà jẹ wọn lásán. àwọn àlìjẹ̀nú ní ẹni eré ń bẹ nù àwọn o àwọn èèyàn búsì ń bẹ nù àwọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gbà tí kálukú ń bá ṣe tiẹ̀ lọ bó ti wà láàrin àwọn èèyàn náà nù èèyàn rí ń bẹ láàrin wa tí ń ṣiṣẹ́ lọ èèyàn bú náà wà tí ń bá ṣe bú lọ tí ọ̀wọ́ rí. àmọ́ wa ti rò pé kò sí ní ta fẹ́ fọlọ́n ṣe lérí ilẹ̀ tẹ́tẹ́lẹ̀ bá a sì sákì ọwọ́ Ọlọ́run tẹ̀ wá. wa anna àwa àlìjẹ̀nú lamma sami'na al-huda nígbà tá a gbọ́mọ̀nà lẹ́nu ànábì adimọ́mì ní pẹ̀lú ẹ̀ ẹnikẹ́ni tó bá wá lè ní ìmánì pẹ̀lú Ọlọ́run fala yakhafu bakhasan wala rahaqa kọ́mọ́bẹ̀rù ìyà kọ́mọ́bẹ̀rù igbe kọ́sùn má bẹ̀rù àmì wò mọ́ lẹ́yìn bá ti dòpọ̀ àjẹ̀nú ní sọ pé òun bá ti ní mání pẹ̀lú Ọlọ́run òun ò ní bẹ̀rù ìyà òun ò ní bẹ̀rù igbe òun ò ní bẹ̀rù àbámọ̀ ṣé ìwọ wá jẹ́ múmi ní òdì mọ́lọ́ ìrú tó ń bọ̀ ó sọ dípọ̀ gbádùn èyí ń kílẹ̀ lájẹ̀ nípa tó bá dòpọ̀ Ọlọ́run mú kò sí tí ó bá lẹ́rù mọ́ múmi ní wá dòpọ̀ Ọlọ́run mú kí ni wá ń bẹ̀rù sí lẹ́yìn bá ti dòpọ̀ Ọlọ́run mú kò sí ìbẹ̀rù mọ́ ọmọ wọgun lọ ní. nínú wa mùsùlùmí bẹ nínú wa wa minal qasituna èyàn jákujàku bẹ nínú wa ẹni bá jẹ́ mùsùlùmí àwọn tó wà lójú ọ̀nà náà ni àmọ́ àwọn jàǹdùkú àní wa fakanu li jahannama khataba wọ́n fi wọn kó náà jahannama ni ọ̀rọ̀ kílẹ̀ àtàlẹ̀ jẹ̀nu ọyọ kílẹ̀ àsẹ́yìn yẹn náà wa an law istaqamu ala tariqa bẹ́ẹ̀ bá lè dúró dídí lójú ọ̀nà tọ́lọ̀ fi yín sí ni. omi rọrùn Ọlọ́run fún yín mu pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kí n wàhálà yín
ó tó báwọn ibi tí ń lọ nu sẹ́ẹ̀rí pé àwọn náà gbẹ́ lọ́nà ànábì wọn fi mọ̀nà tí ń jásí pé tànábì bá wà láàrin wọn ni wọn ní gbọ́ lẹ́nu. ẹ bá mi lọ sí suratul ankabut aya 27 al-ankabut aya 27 ẹ bá ń lọ bẹ̀ kíákíá afa kalima ẹ̀yẹ sí sura an-nisa ẹ sí suratul nisa aya 163 aya 165 afa tawfik ẹ̀yẹ sí suratu ṣé mo ti dákọ̀ ankabut mo ti wá dákọ̀ nisa afa talo wa ń bẹ̀ afa tawfik ẹ bá suratul furqan aya 20 àwọn aya tí mo fẹ́ túnú naam. ọ̀rọ̀ nabi ibrahim wọn bá bọ̀ ọlọ́run ni wọ́n wà habna lahu ishaqa wa yaquba àwọn ọlọ́run fún anabi ibrahim ní ọmọ tí ń jẹ́ ishaqa àtúnwá fún ní yaqub sẹ́ẹ̀mọ̀ pé ishaq òun ló bí ìyẹn ní fi ń yé yín pé ọmọ tọ́mọ rẹ̀ bá bí ọmọ rẹ̀ ni ọlọ́run ni wọ́n wà habna lahu ishaqa afún ibrahim ní ọwọ́ ni wá Yakub àtúnfún ní Yakub sẹ́mi pé Isaac ló bí ọlọ́run wá pé méjèèjì mọ́ ọmọ tọ́mọ rẹ bá bí ọmọ rẹ náà ni ọlọ́run kọjá bímọ kọjá ọmọ owó bímọ ọlọ́run má jẹ́ apárẹ́ lérí ilẹ̀ ọba mi ni wá wahabna lahu Ishaqa wa Yakub afún Ishaqa afún Yakuba. waja'alna fi dhurriyyatihi an-nubuwwata wal-kitaba. nínú àwọn ọmọ Ibrahim yẹn nínú àwọn ọmọ Ibrahim ibẹ̀ la fi nubuwata wal kitaba sí àwọn tí ó jà nẹ́bí ibẹ̀ la fi sí àwọn tá a fún tírà ibẹ̀ la fi sí ẹ dákun naam. a sì fún Ibrahim lẹ́san rẹ̀ láyé ìyàtọ̀ jẹ láyé ò gbé. tó bá dijọ́ alikiyama inú ẹni rẹ̀ ní Ibrahim wà o sẹ́ẹ̀ máa pẹ́ tuma àyà yìí ni pé ọmọ Ibrahim ní Isiaka ọmọ rẹ̀ ní Yakuba àwọn ọmọ rẹ̀ la wá fún ní Janabi àti tírà ṣé àmọ́ pé àti Isiaka àti Yakuba àtàwọn àrọ́mọdọ́mọ wọn Ismaila náà wà ń bẹ̀ o tọrọ ọmọ Ismaila la Nabi wa Muhammad sallallahu ṣé àmọ́ pé wọ́n sọ pé gbogbo tírà waja'alna fi dhurriyyatihi an-nubuwwata wal kitaba ìjà Nabi ìfúnni tírà nínú fámìlì Ibrahim aláfisí tí ń túmọ̀ pé Ibrahim Isiaka Ismaila àwọn ni wọ́n jà Nabi àtàrọ́ ọmọdọ́mọ wọn sálìjẹ̀ náà wà láàrin wọn gbogbo wọn kí ló kọ́ wọn èèyàn tọ́lọ́wọ́n ọba sọ bẹ́ẹ̀ ni àbálá àlìjẹ̀nú wà láàrin àbálá Nabi wà láàrin àwọn àlìjẹ̀nú àbá sọ bẹ́ẹ̀ àmọ́ bóyá àwọn àfọ̀n tafsiri kan bóyá bónú Kathir àbí àfàwà Tabari ó nínú wọn ànábì ti wà rí ṣùgbọ́n ọjọ́ Ibrahim ti dé kò sá ànábì láàrin wọn mọ́ lọ́lọ́run fi sọ pé waja'alna fi dhurriyyatihi an-nubuwwata wal kitaba gbogbo ọjà ànábì pátápátá gbogbo tírà pátápátá ọmọ Ibrahim ni ọmọ wa ọmọ Ibrahim sí ní àti Ibrahim ni èèyàn gbogbo wọn láti ìgbà yẹn ni wọ́n ti kánṣu ìjà ànábì láàrin àwọn àlìjànnú kò sá ànábì láàrin àlìjànnú kò sójúṣẹ́ láàrin wọn látàyè Ibrahim ó tún kọ́ ayé àkàtí mo ní ẹ̀wò kalẹ̀ Suratul Nisa àbá Abraham ní bànkà 160 kí n mọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ sí ẹ̀ka. àwọn ọlọ́run awhayna ilayka afún wa nabi ní wáyí kama awhayna ila Nuhin bá ti fún wa nabi Nuha náà ní wáyí naam àti gbogbo ànábì tó wá pátápátá lẹ́yìn Nuha afún wọn ní wáyí àṣẹ wọn là nábì. wa awhayna ila Ibrahim àwa fún Ibrahim ní wáyí wà kíni Ismail ọmọ rẹ̀ afún wáyí afún Isiaka ní wáyí gbogbo àwọn Yakuba tọ́jú ọmọ Ismaila Isiaka afún wọn ní wáyí àwọn ọmọ wọn náà fún wọn wáyí afún Isa Maryam ní wáyí afún Ayuba ní wáyí afún Yunusa ní wáyí afún Haruna ní wáyí afún Suleiman ní wáyí
àwa fún Dáúdà ń Sèbórà pé máa lọ fi jíṣẹ́. àwọn ànábì kan bẹ tá a ti sọ̀rọ̀ wọn ṣáájú àwọn eléyìí náà a fún wọn wà yìí. àtàwọn òjíṣẹ́ kan tá a sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ náà a fún wọn wà yìí. a sì ní kí abá Musa sọ̀rọ̀ Musa náà ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ wa láàrin Musa kílíà. rusulan anabi Ọlọ́run ní gbogbo wọn mubashiri ni wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àlìjẹ́nà tá a fi wọ bẹ̀ wa mundhiri ni wọ́n ń kìlọ̀ náà ìyà náà fún wa tá a fi ní wọ náà. torí kọ́mi èèyàn kankan kọ́mọ láwùjáre lẹ́yìn ìgbà tá a nù jíṣẹ́ sí. ọba náà ọba kàyàkàyà ni ọba ọ̀jọ̀gbọ́n ni. ọlọ́run ọba máa ń tó ń sọ̀kalẹ̀ sí ọ ọmọ kó tó sọ̀kalẹ̀ ìmọ̀ rẹ̀ lè sọ̀kalẹ̀. gbogbo àwọn màláíkà máa ń gbà tí ń sọ̀kalẹ̀ kọ́ ló ń sọ àyè kalẹ̀. ọlọ́run gan tó fún rẹ̀ lẹ́lẹ́rìí ẹ̀dá gbogbo àwọn tí wọ́n kà kalẹ̀ èèyàn ni wọ́n àbálẹ̀ jẹ̀nu. ọlọ́run láwọn tá a ti sọ àtàwọn tá a sọ gbogbo ẹni tó wá kà pátápátá èèyàn ni wọ́n àbálẹ̀ jẹ̀nu tí ń tọ́ka pé àwọn tí ń fún tíra tí ń ránṣẹ́ kí n gbogbo wọn èèyàn ni wọ́n wọ̀ lálẹ́ jẹ̀nu kan ṣe wọ́n sì bálẹ̀ jẹ̀nu kan tíra. náà àyà kẹta tó mọ ní ẹ̀ka ńkọ́ mo ní ká bá tòbí kí o sí ẹlòmíì ò sì sí àbí. Suratul Furqan àyà 20 Furqan àyà 20 ẹ̀dìrí ká. وما أرسلنا قبلك من المرسلين إلا أنهم لا يأكلون الطعام ọlọ́run ní wa ma arsalna min qablika àbí bá ń tún kàkí masal Qur'ani kan mi ò sí mbẹ wa ma arsalna qablaka minal mursalin àwọn ọlọ́run ọba ààrẹ nìkan ṣáájú wa nàbí inú àwọn òjíṣẹ́ illa la ya'kulun illa àfi kọjá sí pé àwọn tá a rán yẹn annahum la ya'kuluna at-ta'ama wọ́n ń jẹun wọ́n sì máa ń lọjà lọ́rajà. àwa nítọ̀ ẹ̀yin èèyàn tí wọ́n máa jíṣẹ́ fún a máa fa àwọn kan sàmìwò fáwọn kan láàrin yín ẹ̀ lọ́sẹ̀ sùúrù. ọlọ́run sì rí gbogbo tí kálukú ń dá lára lérí ilé ọlọ́run rí wò yín ràn náà ní. ẹ dákun nínú àyà wọn láwọn tá à ń rán níṣẹ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe kíni níjọ́ tí wọ́n ti ń lọjà ládùúgbò yín sọ padà jẹun tó wà lájà yìí tí wọ́n àtàjẹ́ níjọ́ jẹun rí àwọn tí wọ́n ń jẹun tí wọ́n ń lọjà èèyàn ní jẹun ní lọjà àbí ẹ̀kọ́ àwọn tọ́lọ́run ránṣẹ́ kí ni wọ́n èèyàn ni wọ́n wọ̀n rádìjà nù ń sẹ́ ẹ bá ń wọ àyà tí ń sọ pé wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim fasalu ahla dhikri in kuntum la ta'lamun arabu illa rijalan nuhi ilayhim. Suratu Yusuf aya kẹsàn sí kẹwàá Suratu Yusuf yẹ wà wò aya kẹsàn sí kẹwàá Suratu Yusuf ẹtìrì wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahli al-qura Yusuf. يغفر لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من آل القرى. سيوسف قوني Yusuf lawa na todo mimbi wama arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahli alqura ewo ambiya ni mistake wa no tero do mi mistake wa be e banka
7 okay mistake 1b وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. naam eyun bantan somo amon kankan kemi wi elo bra se bitin wi e wo ke wa ma arsa yi bala tu yana wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahli alqura e ban ka ida ka jo Suleiman otini e ban ka nam وما أرسلنا قبلك إلا رجالا نوحي ọba mi ni wa ma arsalna qablaka ààrẹ nìkan ṣáájú wa nabi illa rijalan àfàwọn èèyàn kan àwọn ọkùnrin kan nuhi ilayhim tí àwọn Ọlọ́run fi wá yí ránṣẹ́ sí wọn fasalu ala dhikri in kuntum la ta'lamun ẹ lọ bi àwọn onímọ̀ bí ọba yé yín ẹ lọ bi wọn ṣe máa pín wàtọ́ lọ́n fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ wọn ó ní wa ma arsalna qablaka àbí min qablika ni. àárín èèyàn ṣáájú wa nabi illa rijalan àfàwọn ọkùnrin kan táwọn Ọlọ́run fi wá yí ránṣẹ́ sí wọn. ẹ lọ bí onímọ̀ tí ọba yé yín nígbà. ṣé wọ́n léèyàn tí ò ní jẹun wọn ò sì ní máa bẹ lọ́gbére wọn kú. àyà yìí nìsín túmọ̀ pé gbogbo àwọn táwọn Ọlọ́run rán là nẹ́bí pátápátá rìjálàn. wọn ò náà ní èyí tí ń wílẹ̀ kan àbí Yusuf náà ní àbí àmọ́ wọn ò náà ní àbí ok èmi mo pe 9 to 10 ní àbí èmi mo ṣe mistake nù àyà tí mo pe ni wọn ò rí bí àmọ́ Yusuf náà lọ́wọ́ wọn ò náà náà ọlọ́ni wa ma arsalna qablaka illa rijalan nuhi ilayhim ààrẹ nìkan kan ní sẹ́sáájú wa nabi illa rijalan àfàwọn rìjálù kan gbólóhùn rìjálù yẹn lọ́dọ̀ àwọn àfa méjì wọ́n tú sí sẹ́mi pé a ti sọ̀rọ̀ kọjá yóò tọdún méjì àbí mẹ́ta wọn láti pé ẹgbàá mahadara lọ́wọ́ mi yọ̀nà Sheikh Suleiman tí mo yẹjú pé nínú àwọn ànábì Ọlọ́run ìjómi wà nù wọn àwọn yẹn dìbẹ́tì pé nínú àwọn ànábì Ọlọ́run obìnrin wà ń bẹ o ìjóbi wo lọ́wọ́ ń bẹ Mariama ìyá Isa tọ́lọ́ ń fún níwáyé wọ́n tún níbẹ̀ ni ìyàwó Fìrìhónà ànábì lòun náà wọ́n tún ní ìyá Musa ànábì lòun náà ǹjẹ́ kí ló dé wọ́n lọ́lọ́ ń lo gbólóhùn wáyé fún gbogbo wọn sẹ́ni àwọn tó lọ bẹ̀ yẹn tí wọ́n lọ bẹ̀ yẹn àti yanjú yẹn kọjá náà àwọn tó lọ bẹ̀ yẹn tí wọ́n bá túmọ̀ illa rijalan wọ́n là fi àwọn èèyàn kan sẹ́ni wọ́n bá ti láwọn èèyàn kan obìnrin ṣe kíni àwọn tó wá fi rinlẹ̀ pé Ọlọ́run ọ̀rọ̀bìnrin níṣẹ́ gbogbo àwọn tó lọ ránṣẹ́ pátápátá ọkùnrin ní báwọn bá tún wọ́n ní illa rijalan àfàwọn ọkùnrin kan torí singular ọkùnrin ní rajul plural rẹ̀ ní rijal illa rijalan àfàwọn ọkùnrin nuhi ilayhim tá à ń fi wá àyè ránṣẹ́ sí wọn fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ lọ bí àwọn onímọ̀ bí ọba yẹ yín ṣe é mọ̀ pé àti ká mú tùmọ̀ kínní láwọn tó pè láwọn èèyàn kan àti ká mú tùmọ̀ kejì láwọn tó pè ní èwo làjẹ́ ní ọ̀nà méjèèjì àti tùmọ̀ kínní àti tùmọ̀ kejì èwo làjẹ́ ní ọ̀nà bẹ́ẹ̀ kò sí tá a bá láwọn èèyàn kan